لي من لدنك وليا فهب لي من لدنك وليا. ọbẹ̀ sọ̀rọ̀ máa tẹ́rù ọlọ́run ọba ọ́ jẹ́rù ọlọ́run ọba ọ́ ó lè bí ó lè ẹni ó bí wọ́n lóyún ẹ̀ náà ni ó lè bí máa tí ó máa da gbogbo lérú gbogbo àdúgbò rú ẹni èyí tí ń dàdúrú náà ebi wọ́n lóyún ẹ̀ ni èsì tí wọ́n wá ṣàdúrà ọ̀nà rọ̀gbà hábùlì mẹ́nà sọ. ويا علام حاجتنا أنت الخبير بنا سرا وإعلانا هب من لدنك لنا يا رب مغفرة تمحو البلاء وبها تمحو خطايانا. ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ عافاكم الله. torí pé ìjókòó yìí رحمكم الله. ìjókòó àlùbáríkà ni الحمد لله. ìjókòó oríire ni ìjókòó dùnnú ni الحمد لله. a sì ń bẹ lọ́dọ̀ àwọn tó ṣe pé ẹnu gbọ́dọ̀ káàyàn ọ̀jọ̀gbọ́n ṣe kúndúkúndú kalẹ̀ nínú agbádá yìí fóònù náà ni nísìnyí wọ́n gbé mọ́tò gírin ìdí yìí bó ti wá já sí pa báwọn afáwa ń jòkó níbi abá ti bá àdàbí yà kan gbogbo àwọn ọmọ kí wà lájí àgbà gbogbo wa ti ríra wa náà nù ni. ورثنا العلم والآداب فينا olóyè ọba lọrin ẹ balẹ̀ dáadáa. ونسبتنا إلى الأدباء يقينا. bàbá olóyè ọba lọrin wọn ò tí ì fẹ́ lọ wọ́n fẹ́ kún gbogbo ọkọ̀ ọmọ jáde lójú àwọn pẹ̀lú àmọ́ ibi wọ́n lọ ni ó wà dáadáa ní kí wọ́n tètè lọ. ونسبتنا إلى الأدباء يقينا. àfàwọn ọmọ lẹ́yìn tí bàbá wa Alhaji Agba كرمكم الله. dákun jókòó lẹ̀ dákun mo fi Sheikh tájú làdábì bẹ̀. إلى أنج البلاد إذا سافرنا نفخر بالكمال هو أبينا. ní bàbá méjì gbogbo àdàbí ayé pátá kódà àwọn tí ń bọ̀ lẹ́yìn kódà àwọn tí ń bẹ ń bàrà àdí tí wọ́n ń bọ̀ báwa tòní tí ń ṣe yìí àwọn tí ń bọ̀ tí wọ́n èdè báwa náà bá tó sí ma bí wọ́n ti máa ṣe lẹ́rí tàn ṣe. إلى àgbà ti parí yìí òun kalẹ̀. الحمد لله. كرمكم الله. a sọ̀rọ̀ sẹ́là àfàgbà رحمه الله. Sheikh tájú làdábì. رحمه الله. nígbà tí wọn ẹgbẹ́ wọn ò sí nígbà àfàgbà kò sólúwẹ̀ o lè ju àfàgbà lọ lọ́jọ́ eré àmọ́ ò tó àfàgbà nípa ìhà tí wọ́n kọ sọ́lọ́hún o tó bẹ́ẹ̀. gbogbo ẹni bá sì rí ní máa ń bínú Alhaji Agba ẹ má bá wọn jà ẹni bá rí tí ń sọ̀tọ̀ kú sọ̀ pa àwọn Alhaji Agba ẹ má bá wọn jà ìyẹn dàbí ìyá kílẹ̀ ń jà sí abáláyé ni eléri ibú ó sì máa bínú eléri rè bá sì ti lò ó tálíkì àmọ́ ọlọ́run èdè nù ẹni ó dáa fún ọ̀sàgbápò àwọn tí ó dáa fún ẹni ó gbọ́jà kalẹ̀ tọ́jà rẹ̀ lálùbáríkà ọ̀sàgbápò ẹni ó gbé tiẹ̀ kalẹ̀ táyé ń gbé dákun má bàa rà bẹ́ẹ̀ mọ́ má bàa rà bẹ́ẹ̀ mọ́ ìpínlẹ̀ ni o ṣe rà ní má sì bá yìí o ṣe rà n ti ń ṣẹlẹ̀ nu abẹ́bẹ́ bá ti bá wa dàbí àbáyé alhamdulilayi ẹ̀rí bá ti ń tẹ̀ fúnra wa látẹ̀kan ni àdàbíyà nìkan ni ò ní senior ẹnu gbogbo ọmọ kí wáyé àwọn àdàbíyà nìkan là ní senior àwọn mọ̀kóndòrò tẹ rí wọn àwọn àdàbíyà ni wá àwọn náà wọ́n jòkó mọ̀kóndòrò ni bàbá wa Alhaji Agba ọlọ́ba akẹ́ wọn ní wọ́n ṣe mọ̀kóndòrò wọn ní ìmọ̀ tó yẹ kódòrò. La ilaha illallah. bàbá tí wọ́n bá àwọn mọ̀kóndòrò mi àwọn níbì kan àwa pẹ̀lú àwọn mọ̀kóndòrò ọmọ bàbá kan náà ni wá ọmọ ìyá kan náà ni wá nídìí mímọ́ àwọn akẹ́wò ṣé ìwúdájú àdábì làwọn náà yúnífọ́ọ̀mù kálukú ló yàtọ̀ bàbá ń lo funfun àáfà lágbàjì àwọn ló láwàdì yúnífọ́ọ̀mù tí wọ́n nu
إله إلا الله. Adúgbò bọ́lá gbogbo ẹ̀yẹn dàbí àtẹ̀ mbẹ́ ń jókòó lẹ̀. الحمد لله. Ọjọ́ máa kéwú ọlọ́mọsájọ́ dá fún kálukú wa. آمين. Wala Qur'an al-azim. آمين. Ọlọ́mọ sọ̀rọ̀ wa látò dìjẹ́. آمين. Bẹ́ẹ̀ bá rọ́mọ kéwú àdàbíyà ẹ̀rẹ̀ kọ́ lára wọn. Gbogbo ọmọ àdàbíyà tẹ́ bá ń gbọ́ àdàbíyà ọmọ kéwú Sheikh Kamaluddin nínú ni. Ẹ rí ọwọ́ lára wọn, ẹ sì rí ẹ̀kọ́ lára wọn. كرمكم الله. Kẹ́ẹ̀sì sọ̀rọ̀ fún ọmọ fèsì ọmọ àdàbíyà lónìí. إله إلا الله. Èmi tẹ́mi lóye mi a máa fèsì tẹ́lẹ̀ bá. Àmọ́ ká bá mi ó tó kú, wọ́n á ní ìmọ̀ fèsì mọ́. Wọ́n ní kí lọ́wọ́ máa fèsì, wọ́n ní wọ́n rẹ̀ káfù an ṣẹ́tìmì la'imi takarruman. Adarru lahu min ṣẹ́tìmì hina yujishamu. Ó mọ̀ sí àgbáyé lọ kọ́ fún mi pẹ̀lú láti ọwọ́ ìbáyìí. والكف عن شتم اللئيم تكرما. Ẹni tí ń bú ọ tí ń lálàsẹ̀ rẹ̀ tí ń wíwí kú ipa àfá rẹ̀ àbí ń wíwí kú ipa ọ̀gá rẹ̀ àbí ń sọ̀tọ̀kùtọ̀ ń pa ìyá rẹ̀ àbí ń wí tí ọ̀dá ń pa ìyàwó rẹ̀. Ìwọ́n náà wá ní lónìí ẹ gbọ́ eré ibú ọ̀rọ̀ ń bíbà yìí lénìí. Ìwọ náà ti tún tèkejì ẹ̀. أضر له من شتم حين يشتم. Gbogbo méjì ń bú ọ ní tí wọ́n sì dákẹ́ ni àpọ́nlé ni wọ́n rí ìnira ló wọ́n mọ̀ rí pé orí kásẹ̀tì márùn-ún tí mo ṣe kọ̀gbọ́n ni àbẹ́tì ẹ̀ afọ́ ni àdọ́rùn làwọn ìnira ní ọmọ ẹ̀jẹ̀ fóun lórí náà ẹ má bẹ́ẹ̀ nìkan jà ẹ̀ àdàbíyà bẹ́ẹ̀ yọ̀ ti máa nù mo kí afọ́ ọmọ lẹ́yìn mo kí afọ́ àwa èrò lálẹ́ jẹ́ nà أدام الله àdàbíyà حياته. ni wọn ò ní pẹ̀lú ọkọ mi àdàbíyà ni ẹ̀yin àfọ́ àtẹ̀mbẹ́ jòkó lẹ̀ mo kí yín bàbá wa ìmọ̀mọ́ àgbà láti ìlà ẹjọ́ kó lẹ̀ tẹ́rítírì yín la wà yìí tẹ́rítírì yẹn lẹ́nu níbi àwà yìí gbogbo kálukú wa yìí à ń bá yín dá sí i wàláì bẹ́ẹ̀ bá ní Buhari gbẹdọ̀ yóò náà tó wọ́n yà jókòó báyìí àmọ́ ẹ̀ tí ì wí bẹ́ẹ̀ ẹ jókòó lẹ̀ ó kù 20 ìṣẹ́jú fún mi báyìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. Àfá ọmọ lẹ́yìn ẹni Ọlọ́run bá bò lọ́mọ bí láyé kọ́ gbàdùn kọ́ máa jó. بسم الله الرحمن الرحيم. Ọpẹ́ àtàdúà òun là fọ́ ọmọ lẹ́yìn gbélé alọ́wọ́ ní ìlú olè pé kásì pé bàbá ọlọ́mọ ní ẹ bá ń ṣàdúà ẹ sì máa ń dúpẹ́ fọlọ́ tọ́lọ́wọ̀n jẹ́ wọ́n máa wá sọ nọ́mbà àwọn lérí Facebook wẹ́jọ́ ọmọ náà wọ́n wá ní báyìí ni láti jẹjọ ní ìṣekọ̀ wá jáde wọ́n sà ń tì í ẹjọ́ àkáǹtì nọ́mbà wọn ní ẹ̀ràn alọ́wọ́ wọn ní díà ni wọ́n gbé lọ ó sì ṣe bẹ́ẹ̀ fáwọn kan Saheed captain ọ̀gá sójà ó sì ṣe bẹ́ẹ̀ fáwọn kan gbogbo bẹ́ẹ̀ tí burú ní ọ̀ràn àdúrà lọ́ràn Bukhari yín kálà nígbà bẹ́ẹ̀ bá dé kápẹ́ àṣọ bẹ́ẹ̀ ọ̀ràn àdúrà ni ẹ wá wà lùkùránì ní kùlì mẹ́yà bá òbí kan rọ̀bì lẹ́wọ̀lá du'aukum. قل ما يهبأ بكم ربي لولا دعاؤكم. Èmi Ọlọ́run tí mo dá yín ẹ̀yin ìlà èmi Ọlọ́run tí mo dá yín ẹ̀ bá ti jámọ̀ kankan lọ́dọ̀ èmi Ọlọ́run. Lawla du'aukum bí ẹ bá sọ ládùúgbò àti ẹ̀ mọ̀ sí. قل ما يهبأ بكم لولا. ما يعبأ بكم ربي لولا دعاؤكم. قل ما يهبأ بكم ربي لولا دعاؤكم. Àdúrà yìí tẹ́ ẹ máa ṣe ni èmi Ọlọ́run bá ń wò ní wò máa yín la ẹ̀ẹ́dà sáadá ni. Àdá ìmọ̀ ń bẹ lára àfáà mi tó yẹ kó máa tún kálẹ̀ fọmọ ànábì Ádámà tá a máa fi gbà pé díẹ̀ Ọlọ́run wò á sì níwájú rẹ̀ dé báyìí. Ìwíkúwìí ní ń wí ìmọ̀ sì ń bẹ lára ẹ̀ sáwá dànù. Àfáà àtàgbé òwò ni ọ parí ìjà òun gan ni wá ń ju bọ́ǹbù kọ́ máa bàjẹ́ òun ni wá ń ju sáyé sáfáà náà nìyí. قل ما يأبأ بكم ربي لولا دعاؤكم. Ẹ bá ti jábọ̀ kankan lọ́dọ̀ èmi Ọlọ́run tí mo dá yín lọ́wọ́lá du'aukum. Ẹ bá ṣàdúrà yín tẹ̀sí pé Ọlọ́run Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nari. Rabbana amanna bima anzalta wattaba'na ar-rasula faktubna ma'ash shahid. Ẹ bá ṣàwọn àdúrà tẹ̀sí ni ẹ bá ti jábọ̀ kankan lọ́dọ̀ èmi Ọlọ́run torí pé faqad kazzabutum
فقد كذبتم فسوف يكون لزاما فقد كذبتم فسوف يكون لزاما فقد كذبتم فسوف يكون لزاما àwọn tá a rán sí yín náà ebe ẹ pè wọ́n rọ̀ Ànábì jíṣẹ́ fún wa ẹ bá ṣe sì náà ẹ wo yàtá ti gùn àtàyà burúkú àtàyà gidi gbogbo ẹ̀ là ń rápá lámbẹ̀ látún sàlìká wà nígbà tí ń ṣe lọ́wọ́ ń tà ní ilé ṣe àràmọ́sí ìfẹ́ ọmọ gbẹ́yẹ̀ mọ̀kẹ́ sàlìká wà nínú bẹ́ẹ̀ wá sọ̀kalẹ̀ tọ́jẹ́ gbé kò rí bẹ́ẹ̀ mọ́ kò ní dáa fún yín ni o kò ní dáa fún yín ọmọ nínú di àyà rẹ̀ tọ́ wà náà ni òjò dáa fẹ́ lómi dùn. فقد كذبتم فسوف يكون لزاما ṣe ń tẹ́lẹ̀ṣẹ̀ àwọn tá a ránwọ́ ẹ pè wọ́n rọ̀ ni ọ̀wọ́ yàrá wà ní tí wọ́n náà ṣe tó sí kàmá ni ẹni ní ó pè ọ̀la aago 6 gẹ́gẹ́ tọ́kàn tiẹ̀ ti balẹ̀ pé ọ̀dà gbé bùkátà mi ò bí ya ó kù ṣẹ́jú 15 lòun ti jòkó ń kù ṣẹ́jú kan ń pè ọ́ ni ọ̀pá fóònù ni kọ̀ wọlé mọ́ bó ló ṣe wájú ọlọ́jọ́ kìámà àdìkáwà ní tí Saidi kápítẹ́nì ọ̀gá sójà wa ṣe lónìí ni pé ìwọ Ọlọ́run bí ìyàwó mi bá sọ oore wọ́n dúpẹ́ fún Ọlọ́run Saidi sójà ọmọ àlá ó sì kàdìkáwà ní àdúrà làwa ṣe ọpẹ́ làwa dùn yìí bàbá wa tí Saidi tara yín jáde ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ àwọn kan ló jókòó ń jọ wọ́n sọ èyí gangan lóko ọ̀pọ̀ nu wọn tó ti lọ Ọlọ́run wá sí ti yín ọ̀dà púpọ̀ ẹbí ọmọ yín náà wá ń bímọ ẹ wá ń bẹ́ ń bí ìjókòó ọmọ mi fẹ́ sọmọ rẹ̀ lóko kò sí bẹ́ẹ̀ fẹ́ lómi bàbá ẹ yá dúpẹ́ kẹ́ fọwọ́ ẹ̀ bọ́jú. ما دمت حيا ولو لم يردك الزمن ọ̀rọ̀ mi kù sẹ́jú mẹ́wàá. اشكر فصيحا فلا حول لك اللتن. níbi àwọ̀ yìí bí àsìkò ni kì í ṣe bí àti tẹ́lẹ̀ lọ gbà. السابقون من العلماء. ń bọ̀ sẹ́gbà buhari kò ní kọjá bẹ̀. أكرمك الله. gbogbo bímọ ẹ jẹ́ a máa tọrọ ọmọ rẹ̀ ẹ̀yin obìnrin hànàhànà máa ń bẹ lára àwọn ọkọ yín lásìkò kìíní ní ìbádí ẹ má jẹ́ hànàhànà nìyàn mẹ́yìn o sáwọn ọkọ yìí náà lè jẹ wọn jù gbogbo wàhálà ọkùnrin ẹ̀yin obìnrin lè jẹ ẹlòmíín kọ́lé kalẹ̀ jí hànà àfẹ́rọ̀ lálẹ́jà náà ilé ní jàǹjàǹ òun ti lọ alájà nìkan wọ́n yẹn ń bẹ̀ nísìn ẹ tí omi yẹn alájà nù bàbá ń bẹ ń ká àti wọn kèsì ẹ bá tọ́ lọ wo sàárè lẹ́sìn tó lé bí ìgbà ṣe ní ọlọ́run bá kò dá sí irú àwọn àfa tọ́lọ̀ ní fún ọ̀rá yé wá tí wọ́n sin wọ́n bì kan ẹ lọ wo sàárè olówó mi lẹ́kọ̀ọ́lé wọ́n á mú kókó orin tí wọ́n dáná bá ti dé wọ́n dà dé kíní kanopi àti rin kanopi ń bẹ lórí sàárè bàbá àwọn abẹnú lé wọn tọ́ yé sí àwọn alájà náà gbé kí ló dé atúnláàgùn ni wọ́n ní horse power yẹn òṣìṣẹ́ ni ẹ pẹ́ tó máa ń ṣe alájì bẹnu ọ̀run dà. السابقون. bẹ́ẹ̀ bá ṣe dáadáa sáwọn ọkọ yín ẹ dákun ẹ lọ yí padà ẹ má ṣe dáadáa bá a bímọ ẹ̀yin lẹ ń jẹun wọn gbẹ̀yìn níjó làwé lọ níjó láì lọ à ń lọnu irun wa kọ́ dúdú ni bọ́ ya ń funfun àárẹ̀ yọkọ̀ kan nǹkan fi sí à ń kàn fè kánná fà kó nígbà ọ̀ya oníbọ̀ bàbá wa fa gbogbo ẹ̀ lọ́sẹ̀ kù báwọn ọmọ bá wá sí rí ire tẹ bá wá pè wọn kalẹ̀ pé Bukhari ilé tó ló kọ́ sí Amẹ́ríkà yìí olùfẹ́ ká máa lọ ká lo kéèkì tá ló wá ní ọ̀lọ́nu wa nísìn dádì ọlọ́wọ́ jọ dáa fún yín kọ̀dá kí gbogbo wọn tán lé ẹ̀jẹ̀ káwọn alájọ ọmọ bá mi lọ ẹ wọ́n ma alájà lọ dákọ̀ alájà wọn dákọ̀ owó ló kó kalẹ̀ yìí òní 1 million ó lọ́wọ́ pẹ̀lẹ́ àárín wa alájà ẹ̀yin mú 7 ọmọ bẹ́ẹ̀ tì í lọ́dọ̀ àwọn alájì ẹ sá mọ jẹ́ wọn mọ̀ pé 7 mo fún yín ọwọ́ lọ́dọ̀ àwọn alájì lágbára Ọlọ́run tí bá padà dé Canada máa tún máa sẹ́ndì sí lágbára Ọlọ́run gbogbo ètò pọ̀ tí mo ti ṣe ẹjọ ẹ manage 250,000 mo ń dọ̀hún báyìí máa tún sẹ́ndì sí ẹ wá wo bàbá o fún ìyá rẹ ẹ má wọrí o tún àwọn náà ní 150 sáà máa tọ́ ẹ̀yin lẹ́ jẹ́ gbogbo ẹ̀jú ẹ̀yin ni ẹ bá wá mọ́mọ́ alágọ̀ ọlọ́pàá ó dojú ẹ̀ ẹ káàtọ́ mà ẹjọ àwọn aláàjì nǹkan wọn sì ní ọ̀rọ̀ ẹgbẹ́ ilẹ̀ máa tẹ̀lé wa alágọ̀ ọlọ́pàá èyí ṣe máa bọ ọmọ lọ́lọ́mọ ẹ lọ wo bí wọ́n ti ń ta dúdò nílé kúkú alákọ̀ọ́kan ẹ bá ń bẹ́ ẹ lẹ́ ìbéèrè Alhaji Àdìsá
ìyá ò ní lọ wàláhì ìyá ò ní lọ Alhaji wọn lọ mú ẹ̀yin lẹ ń jẹ́ ju ẹ máa wá dàníyàn ẹ má jẹ́ ju oorun tá a fẹ́ sùn ọkàn yín ẹ dàníyàn gbogbo jàǹkàjàǹkà ayé lónìí Ọlọ́run fi wọ́n ṣọ̀ṣọ́ fáwọn tó bí wọn ọ̀fà wa ta jókòó iná ó fi á ṣọ̀ṣọ́ fáwọn tó bí wa ẹ̀ lè bá wa ń di ká máa gúgò bá ti jókòó yìí ẹ̀ lè bá lẹ́nìkan tó gúgò ní àhọ́ ni ẹ̀ lè bá wa ń di ká máa sáàdá olóṣèlú òde ṣẹta kí wọn wá lò wá pé ọyá ẹgbà jígà ní ìbọn ní ẹ máa ń ta wá kẹ ẹ bá abẹ lọ́hùn dé ọba wò á bẹ ọba wò á má bẹ á ti gbowó lọ́wọ́ yín dé tọ́lá yìí náà bá dáadáa dé sẹ́ dáadáa lẹ́sẹ̀ ń bẹ̀ ẹ bá dé àwọn ọmọ tí yín náà lẹ́ẹ̀ máa sábẹ́ bá dé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń jẹ́ jù ẹ máa dà ní ẹ̀ wo ni ó ní Rabbi habuli mina salihina ẹnìkan ló gbé. Rabbi habuli mina salihina. Saheed anabi Ọlọ́run ó ní wọ́n Ọlọ́run bùn mí lọ́mọ tá mi lọ́ọ̀rẹ́ ọmọ àmọ́ bọ́ bá bùn mí lọ́mọ náà o mina salihina nínú àwọn ọmọ rẹ ọmọ tá a fi tọrọ ọmọ ilé ogun mi ẹ wọ fẹ́. Rabbi habuli mina salihina. Ọlọ́run ọ̀run ọmọ la fẹ́ sùn yìí ìwọ ọ̀yá ọmọ àníyàn ni ọmọ finú dà bá ha ilé kan náà ẹ kàn máa sọ kìlá yìí Ọlọ́run ọmọ là á sùn yìí yà bí máa rí bàbá ìfọmọ ní òtí bẹ̀tà dídá kan náà yà bí máa rí má ti dá wa ló àwa ni ẹ̀yà àdúrà ni kí wọ́n máa ṣe. Rabbi habli mina salihina. Ẹni ó jẹ gómìnà ẹni ó jẹ àǹfà ńláńlá ẹni ó jẹ àkátàǹtì ẹni ó di lọ́yà ó tún di sáànì ọgbà gbogbo ẹ̀ pọ̀ ẹni ó di adájọ́ ẹni tí ń bọ̀ sílẹ̀ ẹ̀rọ olówó tó lówó lọ́wọ́ ebi wọ́n sun ẹ̀ ní ẹni tí wọ́n mú gbókì wọ́n sun ẹ̀ ní. Rabbi habli mina salihina. Àwọn Ọlọ́run ọmọdé àgbà mílẹ̀ sọ̀lẹ̀ ẹ̀yìnà nínú àwọn ọmọ gíríkì ìgbàlódé Ọlọ́run nínú wọn ni wọ́n twitter mi lọ́rẹ́ o ẹ̀ tún wọ̀ kan sàkánà tó wí tiẹ̀. Wa Zakariya idh nada rabbahu. Nígbà wo tẹ̀rí bí èyí nígbà wo kọ́kọ́ ń bá bọ̀ wọ́n ní wọ Ọlọ́run gbogbo tí ń bẹ nínú ara mi yányá egungun tí ń bẹ nínú ara mi gbogbo ẹ ti dọ̀lẹ́ ó ti dọ̀lẹ́ qala rabbi inni wahana al-'azmu minni واشتعل الراس شيبا ولم أكن بدعائك رب شقيا أكرجوا يوم لهم وزكانا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا فهب لي من لدنك وليا jẹ́rọ Ọlọ́run ọba ọ̀ ó lè bí ó lè ẹni ó bí wọ́n lóyún ẹ̀ náà ni ó lè bí máa tí ó máa da gbogbo lérú gbogbo àdúgbò rú ẹni èyí tí ń dàdúrú náà ebi wọ́n lóyún ẹ̀ ni yẹ́sẹ̀ tí wọ́n wá ṣàdúrà ọ̀nà Rabbi habli